pè yín láfa kẹfọ́ bojú. Wallahi. Nítorí ìbínú orí torí kéta ẹ sì di kèfèrí lọ ẹ sì mà. Agbára tọ́lọ́ ni àti Ọlọ́run ní dùn bẹ́ẹ̀. Wallahi Ọlọ́run ní dùn bẹ́ẹ̀. Wallahi Ọlọ́run ní dùn bẹ́ẹ̀. Lẹ́yìn Ọlọ́run náà ló tún bá ń bẹ́ẹ̀. Ìjòlè ló ń bẹ́ẹ̀. Ẹlẹ́kẹ̀wù Al-Qur'ani ń bẹ lórí yín. Hadisi ń bẹ lórí yín. Qur'ani ń bẹ lórí yín. Ẹni gbogbo kan ń bẹ lórí yín. Ẹ sì lẹ́ rí náà ẹ wá rí èèyàn wá jáde wá pẹ̀rẹ̀ lólóòsà ó lóun rí sí ọ̀yin ọ̀yàn wọ́n pè yín láfa kẹfọ́ bojú. Wallahi. Nítorí ìbínú orí torí kéta ẹ sì di kèfèrí lọ ẹ sì mà. Sẹ́wàá kún kèfèrí ni. Sẹ́wàá rò pé ìtẹ́ ń ṣe wọ́n díṣẹ́ Ọlọ́run lọ́wọ́. Abadan. Dákun àyè yìí kéèyàn má rí lórí Ọlọ́run kó má rí lórí ààrẹ kó wá di threatening. Bọ́lá bá gbàtí tó bá dé alákẹ́ sísè ẹsẹ̀ àdàmú kò dí ó dí. Wallahi. Kò sì lè dé alákẹ́. Ẹ wá múra lérí kankan níbi kíni dákun lérí kíni. Sí Ìsìlámù náà ni. Ìsìlámù náà ni. Ẹ wá ń kó rọjò. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مديالا صديقي وارجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. adúpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillah. Ayin Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Àlékún yọ́nú Ọlọ́run àtàánú ẹ̀ kó bá gbogbo àwọn ẹni Ọlọ́run ọba tí wọ́n ti lọ. Gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ wa tá à ń bá lọ lórí tọ́pìkì wa pé al-Islam. Wa tanasuhu awid-dinu nasiha. Al-Islam wa tanasuhu awid-dinu nasiha. Nípa pé ẹ̀sìn wa yìí ń ṣe wáàsí fún wa ń sì ń bá wa sọ̀rọ̀ gbogbo ẹ̀sìn wa látòkè délẹ̀ bá nábì sọ fún wa pé wà sí ní jásí. Èyí ò ní wá mú wa bára wa sọ̀rọ̀ lérí ọ̀nà bíi mẹ́rin ta pín wá sí wa sí lọ́dún tá a fẹ́ bára sọ̀rọ̀ lérí èyí tá a wá dé ń bẹ̀ ni. Qadiyatul amni. Nípa pé ìdá ń pè ní security àwa bára sọ̀rọ̀ lérí ẹ̀. Ìpè security ìdàkejì security ni wọ́n ń pè ní health kọ́kàn má balẹ̀. Ìtí wá bí tí èyí jẹ́ kí security ọ̀ wà gbogbo àlàyé ẹ̀ la sọ fún wa tí kò bá ti wá sí ìfọ̀kànbalẹ̀ mọ́ òun ní bí ogun. La fi bára sọ lè lérí yìí pé ogun yìí ṣe ń tọ́da bí wọ́n sì wá ń fojú wo Islam bẹ́ẹ̀ kó rí látara pé ẹ̀sìn wa yìí ẹ̀sìn jàgídíjàgan ni ẹ̀sìn ogun ni la fi pèpè lọ lájú oyé wa yìí pé gbogbo ogun tó ṣẹlẹ̀ nínú Islam tá a bá wó pilẹ̀ rẹ̀ nígbà tábò sí pọ̀ tí wọ́n ń bọ́ àwọn mùsùlùmí sí
ìtayọ àlá pọ̀, ìyànjẹ pọ̀, wàhálà pọ̀, lọ́lọ́run wá yọ̀dá fáwọn náà pé ẹ gbógun tì wọ́n. أذن للذين يقاتلون بأنهم ظلموا وإن الله على نصرهم لقدير الذين أخرجوا من ديارهم بغير حق إلا أن يقولوا ربنا الله ولولا دفع الله الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولا ينصرن الله من ينصره إن الله لقوي عزيز. tí ọba wáyé àwọn a mọ̀ pé àṣejù àwọn gèfèrí lọ́pọ̀, Islam kọ́kọ́ dìde ìjà sí wọn, wàhálà pọ̀ lọ́lọ́ ní. أذن للذين يقاتلون nígbà àwọn ọ̀dà wọ̀ wàhálà pẹ̀lú yìí, àwa yọ̀dà fẹ́ yìí náà. بأنهم àwọn ظلموا tí wọ́n ń bá yín jà yìí alábòsí ẹ̀dá ni wọ́n. وإن الله على نصرهم ọlọ́run ní لقدير. ọmọ jẹ́ kẹ́rù ọba yẹn fèsì wọn. èmi ọba tí mo rán rẹ̀ ànábì ń sẹ́ aláǹnàṣẹ́ لقدير kí ìràn yín ṣe lé wọn lérí ìwọ̀n mọ́ lágbára lérí bẹ́ẹ̀. الذين أخرجوا من ديارهم بغير حق. ètò yẹn ó fi mọ̀ pé àbòsí lọ́pọ̀ nu wọ́n kógun jà wọ́n ni mùsùlùmí wọ́n kógun jà wọ́n. ọlọ́run láwọn tọ́já pé wọ́n ń lé yín jáde nínú ilé, wọ́n ń kógun jà yín, wọ́n lé yín jáde ní tẹ̀sí lẹ́sẹ̀ kan sẹ̀sẹ̀ wọ́n tẹ̀ ọ́ bìgẹ́rì àti. بغير حق kò sí nǹkan kan tẹ́ fi ṣe wọ́n ń jàjà ìlẹ́tọ̀ ni. إلا أن يقولوا ربنا ọlọ́run ní الله tẹ́ ń wí fún wọn gbólóhùn kan tó dá wa lálẹ́ náà pé ọlọ́run ọba lọ́ba yín. ولولا دفع الله الناس بعضهم ببعض ọlọ́run ní báyìí pé mo gbá àwọn apá kan dìde tí mo ní wọ́n fèsì apá kan kẹ́yìn mùsùlùmí náà lè jókòó àlàáfíà. لهدمت صوامع gbogbo tí jẹ́lẹ̀ ìjọsìn mi lórílẹ̀ wọn ò bá bì wó yanyan inú ìjọsìn rẹ ní sọ wá míwọ àwọn ẹlẹ́sìn kejì ni wọ́n ní. وبيع àwọn ni wọ́n ní. وصلوات sọ̀rọ̀wátò àwọn ni wọ́n ní. ومساجد يذكر فيها اسم الله كثيرا. bẹ́ẹ̀ ni mọ́tà ni wọ́n ti máa ń dárúkọ ọlọ́run ọba ń bẹ̀ pípọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà. ولا ينصرن الله من ينصره. ọlọ́run ni ẹ dìde sí wọn, ẹni bá rìn mí ọlọ́run ọba lọ́wọ́ èmi ọlọ́run ọba yín ràn án lọ́wọ́. إن الله لقوي ọlọ́run ní عزيز. lágbára lèmi ọlọ́run ọba kì í rẹ̀ mí, ẹ̀dá ni ọ̀rẹ́ kò ní rẹ̀ mí ọlọ́run, alágbára ni mí o kì í sì rí agbára mi. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة. ogun yẹn ni wọ́n jà, wọ́n wá dájú ogun kọ wọ́n ló tó di pé wọ́n rí ibi jòkó láti sin lọ́hún tí ọba ti sin táǹpẹ̀ ní security kọ̀sẹ́sìn láti lè yí pé a fẹ́ performance gan yóò nira díẹ̀. bí o bá ti sí táǹpẹ̀ ní security kò sí ti ń jẹ́ sìn. ìyẹn la sọ fún wa la sọ yí pé ojú yẹn àti sọ kọjá pójú náà ní ìsìlámù ọ̀rọ̀ security ní ìsìlámù fi ní gbogbo àwọn tí wọ́n bá jẹ́ àwọn ọ̀lẹ ẹ rescue wọn torí security ni torí security lọ́lọ́run fi ní Musa àwọn Israẹli tí fìrìhàn náà ń pàǹpà púpà tí ń ṣe lọ́sẹ̀ yìí lọ bá mi rescue wọn lọ rescue wọn kó nu wàhálà security lọ́lọ́run bá débẹ̀ kò sí kankan tó bá débẹ̀ short recursos. security lọ́lọ́run bá débẹ̀ pé wọ́n mú إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يسبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن
نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. ọ̀rọ̀ security ni wọn ò sì kí ọmọ nílùú mọ́ṣáàr ìrẹ́ ọ̀nà sí wọn bó ti fẹ́ ọlọ́run ní musa ó ti tó. inna fir'auna ọlọ́run ní fẹ́rẹ́ ọ̀nà òun. ala fil ardi. ọ̀sọ̀ rẹ̀ di bàbàrà lérí ilẹ̀ ìrẹ́ ọ̀nà ga lórí ilẹ̀ ọ̀sọ̀ rẹ̀ di èèyàn ńlá ẹni tágbára ọ̀ká mọ́. وجعل أهلها شيعا يستضعف طائفة منهم. àrà tí fẹ́rẹ́ náà wá ń fi àwọn èèyàn tí ò dá tọ́ ọpọlọ ń lọ da wọn òun kọ́ dá wọn ọkàn já lágbára ní gbogbo bó a ṣe ń ṣe wọn ní fíríkàfíríkà tí ń fi wọn rọ tó wọ ọlọ́run rojọ́ yẹn fún Musa. يسبح أبناءهم ويستحيي نساءهم. ọlọ́run nínú iṣẹ́ tí ń ṣe ẹnìkan lérílẹ̀ tí èso lọ́hún dóbìnrin bá lóyún pẹ̀lú ìtàn tó bá wà ìtàn pọ̀ ńbẹ́ àwa ní tó bá ti lóyún ẹ mọ sọ tó bá pọ̀ mọ́ obìnrin ló bá bí ẹ fi lẹ̀ àmọ́ tó bá ti bí ọkùnrin ẹ pa. إنه كان من المفسدين. ọlọ́run ní kiri ọ̀nà inú àwọn olùbìrẹ̀jẹ́ ni ó bá lé ọlọ́run ọba jẹ́ pípọ̀. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض. àwọn àlàjì náà sùn ní fún fìrà àrídì àwọn tí wọ́n dọ̀lẹ́. نريد أن نمن عليهم. ọlọ́run ní afẹ́ kí wọ́n gbòmìnira afẹ́ kí wọ́n Musa kọ́ lọ rescue wọn kí wọ́n ní freedom kí wọ́n gbòmìnira kí security kó wà fún wọn. ونجعلهم أئمة ونجعلهم الوارثين. bí a bá ti ṣe wọ́n lọ́sẹ̀ tí wọ́n ti finish ayé wọn ni wọn ò ní ìdìjọba. bá ti sin wọn lọ́sẹ̀ tí wọ́n fínísì ayé wọn ni wọn ò ní níjọba. ọlọ́run nígbà wọn ṣẹ́gun fọkànbalẹ̀ ní tí ń jẹ́ sèmi ọlọ́run wà fẹsẹ̀ nílẹ̀. ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون. lọ́sẹ̀ ká sọ fún wa ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ làwọn wá sọ yìí pé. يقول الماوردي عدو كبار العلماء المسلمين أن قواعد العمران 6. àfàgbà الماوردي Al-Mawarid ọ̀kan náà àwọn àfẹ́sìn wa ni ló ń wá fojú wo yí pé. إن قواعد العمران 6. pílà òpó tí èèyàn ò fi gbáyé tọ́mọ èèyàn ò fi sọ̀síìtì àbí tí ìlú kan fi sọ̀síìtì téèyàn ò fi balance wípé kéèyàn balance láì òun fojú wò sí 6. mẹ́fà ó wàá fẹ́ máa kà á lẹ́yìn kọ̀ọ̀kan. الأول دين متبع. ọmọ èèyàn gbọ́dọ̀ wà láyé kọ́mọ lẹ́sìn tó gbàgbọ́ lẹ́sìn tíwèé tẹ̀lé wa tíwèé báàkì ẹ̀. والثاني سلطان قاهر. gbọ́dọ̀ èèyàn lè wà láyé sultan kọ́ ìrọ̀ agbọ́dọ̀ lẹ́nu tí ó darí wa agbọ́dọ̀ ní ìjọba. سلطان قاهر. ìjọba pàṣẹ tí ó pàṣẹ lé gbogbo nǹkan ó gbọ́dọ̀ wà. الثالث عادل شامل. ẹlẹ́kẹta justice ìdájọ́ òótọ́ gbọ́dọ̀ wà. والرابع ẹlẹ́kẹrin bẹ́ẹ̀. الرابع حسب دار أرض يكثر فيها الطعام والشراب. ẹlẹ́kẹrin ni yí pé ilẹ̀ tí mineral resources gbọ́dọ̀ wà ó gbọ́dọ̀ wà fún wa. lẹ́ẹ̀kọ̀kan ká máa lọ lẹ́ẹ̀kọ̀kan àkọ́kọ́ ń bẹ̀ ni yí pé. dínú mọ́tàbà bí ẹ bá wà láyé tó nílàkàyè a máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé tó o bá mú nǹkan dání tó lọ ọ̀mẹ́ ni ó fún ọ ni tí ẹ bá pọ́ mi ìyẹn ya ta rẹ̀ sọ ẹ wọ́n tẹ̀ tó máa sọ pé kò sí lọ́hùn sá. bí ó bá pọ́ mi ní ẹ̀yà tara rẹ̀ sọ ẹ̀kọ́ ẹ̀sẹ̀ tó máa sọ fún ọ pé kò sí ọ̀rọ̀ lọ́hùn. wọn tún ṣe wá sí èyí fún yàn mọ́. ẹ̀kọ́ ẹ̀sẹ̀ tí ṣe wá sí eléyìí fún yàn mọ́. tí ẹ bá ti wá yọ pọ́ mi ìyẹn gọ̀
bí máa pọ́ mi yẹn tí wá gọ́. òòṣà tí ọ̀dà rẹ̀ kó olóòṣà ni wọ́n fẹ́ mú sìn lọ́lọ́run kò dára rẹ̀ gangan fún rẹ̀. òòṣà tí ò dára rẹ̀ fúnra rẹ̀ gángan. gbogbo ń tẹ́ ẹ fi kó òòṣà jọ inú tọ́lọ̀ dáná ni igi tẹ́ ẹ gbẹ́ tẹ́ ẹ mọ ọlọ́run ló nígi ẹni tí ò fi igi sòòṣà èmi ò fi irin ṣe ọlọ́run ló nírin èyí tí ò fi irin sòòṣà omi ò fòkúta ṣe ọlọ́run ló lòkúta èyí tí ò lòkúta omi àmọ́ yẹ̀pẹ̀jọ ọlọ́run ló ní. ọmọ èèyàn gbọ́dọ̀ lẹ́sìn dínú mọ́tàbà. tí ń tẹ̀lé ibà mùsùlùmí ni mi tọ́ yanjú àbí kírísítẹ́nì ni mi tọ́ yanjú ọ gbọ́dọ̀ lẹ́sìn tí ń tẹ̀lé. kọ́lá bíta mílíà jẹ̀míà bàdúkùn libatin àtọ́. فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا يضل ولا يشقى. ọ̀tá lẹ bá kò ní àlìjánà ṣètánì ti yé sáàrin ádámà ọlọ́run fi sí. وسوس إليه الشيطان قال يا آدم gbádùn yín sì ń gbádùn àtòun àti àwa ò ṣètánì bá bọ́ síbẹ̀ yín bá ń wá bó ṣe fẹ́ lò wọ́n fọ́nà tiẹ̀. قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى. bọ́ bá gba ọ̀nà yìí ádámù ọ̀gẹ̀ tiẹ̀ tó bá tún gba bí ádámù ọ̀gẹ̀ tiẹ̀ wà pé sọ́wọ́ mi ò ní bọ̀ náà ni ọbẹ̀ ọ̀mí ọ̀bà yẹn ti rí. ọ̀yẹ̀kọ́ mi ó bọ̀. ọ pé ó yẹ ní eléyìí sí wò nígbà tí ó gẹ̀ẹ́tì ádámù ibi kú ló ti gẹ̀ẹ́tì ẹ̀ àsìkò sẹ́dá tó fẹ́ kú. àsìkò sẹ́dá tó fẹ́ kú ibi kú ló ti gẹ̀ẹ́tì ànábì ádámù. gbogbo tọ́nà sí ádámù kò mú un nígbà tó gbẹnu lé tó ní. هل أدلك على شجرة الخلد وملك لا يبلى. tó lè jẹ́ kí n tọ́ka rẹ sí. شجرة الخلد. èmi ti mọ àyè yìí bì fọ́ tiẹ̀ ojú mi sì ka àmọ́ ọmọ gbogbo tí ń bẹ ń bẹ igi kan bẹ níbí igi àìkú ni wọ́n ń pè o Sajaratul Khuld. Sajaratul Khuld. lẹ́yìn abá ti jẹ́ yóò mọ bẹ láyé lọ gbére ni kò ní kú mọ́. wa mulkin la yabla. èyí tó wá sọ bí ò ní kú nìkan oògùn ajídèwé ni sórí mo sì wà yìí bẹ́ẹ̀ náà lọ́mọ wa lọ́wọ́ ò ní gbó kò ní sí nǹkan kan alámọ̀nílé yìí wọ́n dà o. fakala minha. fakala minha ọba jẹ́. فبدت لهما سوآتهما سوآتهما. gbogbo ń tọpa mọ́sára ẹ̀ tí ò rí tẹ́lẹ̀ ọba jí rẹ̀. sáwà òun mọ̀ pé tí wọ́n bá ti fi lè jẹ́ sáwà òde. ó mọ̀ pé tí wọ́n ti lè jẹ́ sáwà òde. sáwà yẹn dé sí ádámù ó sì dé tí àwa wù ara wọn ò bá lélẹ̀ mọ́. وطفقا يقصفان عليهما من ورق الجنة. ńgbà tá a rò lélẹ̀ mọ́ tí wọ́n kọlu ra wọn àyè tí wọ́n ti fi wà wọn àyè dẹ́gbin bẹ́ẹ̀ àyè tí wọ́n ti ṣe mímọ́ ni ọlọ́run tó wá kú ni pé ẹ kọjá sórí rẹ̀ ẹ wàá kó níbí ẹ mọ̀ wá lọ rí ilẹ̀ ẹ ti gbádùn bí dáadáa gbogbo tẹ́ ń fẹ́ ni wọ́n ń provide fún yín ẹ ní wàhálà ẹ wá lọ bí tẹ́tì ṣe wàhálà. قال اهبطا منها جميعا بعضكم لبعض عدو. ibi àti gbọ́ tánù. ibi àti gbọ́ tánù ni. ọlọ́run ẹ kọjá sórí rẹ̀. اهبطا منها جميعا. اهبطا منها جميعا. mélòó náà ni wọ́n jọ náà ṣe bá ádámù àtàwáwù náà ni kò tún tó fẹ́ fi jẹ̀mí akún gbogbo tí wọ́n bì. gbogbo tí wọ́n bí ti ń bẹ lára wọn lọ́lọ́wọ́ gbogbo ọlọ́run bá sọ̀rọ̀ ọjọ́ náà. ní bá sọ̀rọ̀ ọjọ́ náà. بعضكم لبعض عدو. ọlọ́run látẹ̀ni lọ ọ̀tá lẹ́mọ̀ bára yín ṣe tó bẹ̀ bára yín sọ̀tẹ́ ẹ̀ mọ́ wá dì mí ni. látòní lọ tálẹ̀ máa bára yín ṣe kọjá sórí rẹ̀ kọjá sórí rẹ̀ ẹ̀ wọ́n lọ sí wàhálà lọ́hùn-ún. فإما يأتينكم مني هدى. tó
àmọ́ ní fi yín lẹ̀ gbunduku tí mo bá mu tí ń jẹ́ mọ̀nà mi wá yín mú mọ̀nà wá bá yín ìmọ̀nà lẹ́sìn. dínú mútàbà dínú mútàbà òun pé ẹ̀dá bá wà láyé gbọ́dọ̀ lẹ́sìn tó máa sìn. dínú mútàbà ìmáyàtì ànàkùn mi ní ẹ̀hódà. tí mọ̀nà mi tí mo bá mu dé wá bá yín o lẹ́gbàá tẹ́ bá dórí ilẹ̀ tán. fàmọ́ni tábà òdà yáfàlà ẹ̀dẹ̀ ló wà láyé ṣẹ̀kọ́. ibi tẹ́ wà yìí kìí sáyè téèyàn ti ṣe rí ibú wọn ṣe rí ibú lálejò náà ilé mi premises mi lẹ́wà àmọ́sá ibi tẹ́ ń lọ ọ̀hún ibi yẹn ti ṣe rí ibú ni eri ibú wà ń bẹ oríire wà ń bẹ amẹ́gẹ́gẹ́ yìí. Àhùdá bí wọ́n bá mú mọ̀nà wá bá yín ẹni bá tẹ̀lé mọ̀nà ni tí ń bá ń sìn mí. fàlà ẹ̀dẹ̀ ló wà láyé ṣẹ̀kọ́. ọlọ́run ti ẹ̀ ń lọ ọ̀hún ilé téèyàn ti sọnù ni. ilé tí a ti ṣe ibú ni àmọ́ tẹ́ ẹ bá ṣẹ̀sìn tẹ́ tẹ̀lé mọ̀nà tí mu wa ẹ̀ ní dọ̀n láàyè dìlù ẹ̀ ní sọ wọ́lá yẹ ṣe kọ́. ẹ̀ sì ní sórí ibú. wàhálà yóò mọ níwọ̀n bẹ́ẹ̀ asẹ́ni tí ó bá sin ọlọ́run yóò wà nù dààmú o. àṣẹni tí ò bá sin lọ́run yóò wà nù dààmú. ọkàn rẹ̀ oníbalẹ̀ ọkàn rẹ̀ oníbalẹ̀. mọ́ni àràtà síkìrì fàìnàláwù máa ń ṣàtàntànkà. ọlọ́run gbogbo ẹni tó bá gúnrí kò mí dárúkọ èmi ọlọ́run inú dárúkọ ọlọ́run nìrún wà ẹni bá gúnrí kò ń bẹ́ẹ̀ tí ò kí. fàìnàláwù máa ń ṣàtàntànkà. ọlọ́run kò ní ṣẹ̀ṣẹ̀ mí rọrùn. ونعشره يوم القيامة أعمى. àìsèṣẹ̀ mí rọrùn láyé lórí ibú kọ́wádéjì ọ̀gbìnà ìkíámọ̀ ìláfọ́jú ni kó ti sọnù. ọlọ́run méjèèjì ń ní ọ̀sẹ̀ lẹ̀ sí àwọn àgbàlagbà wa dáadáa ọlọ́mọṣàyà fi wọn. bàbá òun wí dìdí pàkátà Sheikh Abdulsalam wálídù wa ń sọ yìí pé tí àfa àgbà tí bàbá ń bẹ láyé tí bàbá bá rí i pé ilẹ̀ dá nìkan le bàbá àpégbò àwọn jama pé máa sọ pé astaghfirullah alazim allazi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayhi tawbatan habdan salima la yamliku li nafsihi darra wala nafwa wala mauta wala hayata wala nusura ìdí òní àwọn máa ṣe nu yóò láti kọlù ń bì kan ní lórí fara ni wá àti gbàbí kan kọlù lórí fara ni wá yóò láti gbàbí kan kọlù ọlọ́run ló fi fara ni wá ẹ̀ máa ṣe gbọ́dọ̀ yìí àwọn ti gbọ́ yé pé táwọn bá ti wà lórí ìsìnká mọ̀mọ́ àdéhùn rẹ̀ tó ṣe nìyẹn. استقاموا على الطريق. so ẹ̀sìn àfọ̀jọ̀gbọ́n àkọ́kọ́ tó kọ́ mu wá nìyẹn pé ọmọ èèyàn gbọ́dọ̀ ní títẹ̀lé. دين متبع وثاني سلطان قاهر. sultanu qair àwọn apàṣẹ wàá àwọn tí ó kọ̀ bàjẹ́ tí wọ́n tún nǹkan ṣe tí wọ́n ò ní wo kí nǹkan ọmọ bàjẹ́ kọ́ mọ̀ dàrú tí wọ́n ní gòjú tọ́ka wọn bẹ́ẹ̀ o kí táwọn sá ti dùn tí yín ò ní padà dùn mọ́ náà ni kì í ṣe pé torí tẹ́ni tí òrí jẹ bá ti pọ̀ ju ẹni tó rí jẹ lọ wọn ò ní jẹ́ wọn náà gbádùn. nígbà tẹ́ni tí òrí jẹ bá ti pọ̀ ju ẹni tí ń rí jẹ lọ wọn ò ní jẹ́ kí wọn náà gbádùn. ọ̀ ní gbádùn bí ìjọba bá wà tọ́ pé gbogbo ibi tó ń wà security wà fún bí ìlú rẹ̀ ọba ti settle tí ò sí security tí wàhálà wà lọ́tún wàhálà wà lọ́sì wọ́n jiyàn gbé lónìí wọ́n dáná lọ́la òun kò ní nísìmí ibi tó wà yẹn tó rọ́ fàṣeyọrí kẹ́ẹ́ pé nǹkan kan jálù àmọ́ kàtí ẹ̀ náà ní balẹ̀ mọ́ bí wọ́n ṣe ń pariwo nu rẹ́nu wọ́n mọ̀ pariwo nu pépà gbogbo àwọn àgbáyé ọmọ pariwo sultana قاهر. apàṣẹ ẹni tí tó jẹ́ apàṣẹ ẹ̀dá قاهر. ẹni tó tí jẹ́ agbára apàṣẹ ẹ̀dá òun lẹ́lẹ́kejì nítorí pé àwọn fẹ́ rẹ̀. fi kọ́ ìròyìn kí ọlọ́run ikú ni wọ́n tú sí wípé ikú lọ́lọ́run ó fi rẹ́yìn gbogbo èèyàn. هو القاهر فوق àlùkò ìrùfọ̀kọ̀ àgbàdì فوق عباده. wọ́n wá yí àlùfáà àwọn aláṣẹ àwọn tí wọ́n ní fáínà ṣe lọ́wọ́ tó bá ti pàṣẹ pé báyìí náà ní orí kò sẹ́ni tí ó yẹ̀ wò wọ́n yẹ̀ wò ó ti pa ọ̀pá náà nìyẹn ayọ̀lùkọ́ wa ní fi báàkì ọ̀rọ̀ àfa. وما كان ربك مهلك القرى وأهلها مصلحون
وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون وما كان ربك ليهلك القرى ما كان ربك ليهلك القرى بظلم. àwọn ìlú tí bá ṣàbòsí yàgbé ìlú tí ọ̀sẹ́tù tí jàǹbá bá pọ̀ tí wàhálà bá pọ̀ ó láwọn ọlọ́run yìí pa àwọn irú ìlú àní parẹ́ ìlú wo là ní parẹ́ tó ń tàbòsí tí wọ́n ń ṣe ìwọ́n tọ́já sí pé. وأهلها مصلحون. ìyàtọ̀ bẹnu sọ́ọ̀lì hùn àti mùsùlùmí tààrà àwọn kan tí ń kọ̀ fún wọn pé ẹ má ṣe mùsùlùmí àwọn tí ń kọ̀ fún wọn pé ẹ má ṣe o tí wọ́n ń ṣe àtúnṣe bí wàhálà bá ti fẹ́ di ẹsẹ̀ kan náà ni wọ́n dìde wọ́n kọ̀ ọlọ́run nírú ìlú bẹ́ẹ̀ à nípa rẹ̀ ìlú tá a máa ń kógun jà nílùú tí wọ́n dákẹ́. ìlú tá a máa ń kógun jà náà nílùú tí wọ́n dákẹ́ àwọn tó ń tún kẹsẹ̀ ń bẹ̀ tó bá dákẹ́. tí nǹkan bàjẹ́ lọ táwọn tó sì jálàsẹ̀ bẹ̀ wá ń wòran. tí nǹkan bàjẹ́ lọ táwọn tó sì jálàsẹ̀ ń bẹ̀ wá ń wòran tún ò tún ṣe. ọlọ́run nírú ìlú bá nì. ọlọ́run nírú ìlú bá nì. á pa wọn rẹ́. á pa wọn rẹ́. pátápátá ọlọ́run ọ̀fẹ́ nítorí pé ọ̀fẹ́ ni pé àá kí ló ṣe yín ẹ̀sùn ní abẹ́ jí. ọlọ́run ní kí ni ṣe yín ẹ̀sùn ní abẹ́ jí kí lè wù wọ́n tẹ́bí ṣe báyìí. ọdún kúrú tùmí náà ta ájúbílẹ̀ tàṣírí. وقلت من التعجب ليت شيري أيقاظ أمية أمنيام أيقاظ أمية أمنيام. قلت من التعجب ليت شيري. ó ní mo rọ pé ó ṣe mí lè mà ó mà ṣe o. ليت شيري lẹ́tà sì rí o. أيقاظ أمية أمنيام أيقاظ أمية أمنيام. àwọn ọ̀jọ̀gbọ́n ẹ̀dá òun wá ń béèrè lọ́wọ́ wọn pé ẹ̀yin tẹ́ jólóye tẹ́ jọ̀jọ̀gbọ́n tẹ́ jálàsẹ ẹ̀sùn ní abẹ́ jí tí owó kan fi ń rí báyìí. ìtumọ̀ ẹ̀ ní pé tí àwọn tó jálàsẹ bá wà nílùú tí wọ́n tó kọ ìbàjẹ́ tí wọ́n tó ká ìdá tí wọ́n bá dákẹ́ tí wọ́n bá ká ìdá yìí ṣe sábàbí kí ìlú ó parẹ́ ni. lọ́lọ́run fi ní ìlú táwọn alátúnṣe bá ti wà ní iparú ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀. كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون. lẹ́yìn الثالث عدل شامل. àfáàní sọ fún ayé pé hadi ló ń sàmì شامل. ìdájọ́ tọ́. ìdájọ́ tọ́ lẹ́lẹ́kẹta. àti sọ kọjá pé inú tí bí kọ́mọ̀sí fọkànbalẹ̀ kọ́mọ̀sí ìdájọ́ tọ́ tóra láre tó gbẹ̀bí fún kò ní gbà àfi tágbára rẹ̀ ò bá ká. ìdájọ́ tọ́ inú téèyàn fi sẹ̀mí láyé lẹ́yìn kó mẹ́sìn kan pàtó tí ń sìn káwọn tí ó sì kọ nǹkan bẹ́nu lù ìdájọ́ tọ́ pàtàkì. يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على لا تعدلوا اعدلوا أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. يا أيها الذين آمنوا ọlọ́run ni mo gbà yín tẹ́lẹ̀ gbèmí ọlọ́run ọba gbọ́. كونوا قوامين لله شهداء بالقسط. kúndùn قوامين لله. ẹ dúró déédéé ibi ìjẹ́rìí tẹ́ bá fẹ́ jẹ́rìí ẹ jẹ́rìí pẹ̀lú òótọ́. شهداء بالقسط. ẹ fẹ́ jẹ́rìí ẹ jẹ́rìí gbòótọ́ ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ gbòótọ́ déédéé ní kẹ́ ẹ ṣe ń bẹ̀. ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا. ọlọ́run ní láàyè jìrìmọ́ أكون شنآن قوم. sànánù kó mi lẹ́sẹ̀ ẹ má jẹ́ sí àwọn kan àbí bínú àwọn kan
kókó tán kọ́kọ́ dí yín. aláyàlá tàdínlò. kẹ́mọ́ wá fi sòótọ́. dídìlò. kẹ́mọ́ fi sòdodo òun ni pé ìtọ́nà ń dìjọ sínú ẹ̀ pọ̀. sànàánù kómi yín máa ń bọ́ sunday ayé pé báwo ni wàá ṣe ṣe òun lójó kó lè yàgá ní ìṣàṣẹ adájọ́ fáìlì tí ń bẹ kéèsì tí ń bẹ wájú rẹ̀ yìí fámìlì rẹ̀ ló jẹ̀bi. kéèsì tí ń bẹ wájú rẹ̀ yìí fámìlì rẹ̀ ló jẹ̀bi. àwa máa wò pé síwọ̀n aràn fámìlì mi lẹ́wọ̀n ni. síwọ̀n aràn fámìlì mi lẹ́wọ̀n ni. ọ̀ràn náà ni o tọ́ba ìdáná. ọ̀ràn ni o tó bá dáràn ọmọ lọ wúlẹ̀ kọ̀ọ̀kan. justice ó tọ́ lànàbì fi sọ yí pé sallallahu alaihi wasallam ta ló kílòsì máa ni tó jọ mẹ́ni lọ. wàlẹ́sí wà ìmúláyì. máa gbọ́ ànábì muhammad sallallahu alaihi wasallam justice ó tọ́ ọlọ́ba níbẹ̀ o ó ní wàlẹ́yìn. ìmúláyì làwọn anna fatima binta muhammadin sáàkọ́t. ọlọ́run búra pẹ̀lú ọlọ́run òun fẹ̀mí òun búra ó tó a pé fatima ọmọ àwọn ànábì muhammad sáàkọ́t. lọ́ba jalè. lọ́kọ̀tà muhammadun yàda. ọlọ́run ànábì ó gé ọwọ́ rẹ̀ tí ìdájọ́ tó bá délẹ̀ kọmẹbí kọmẹrẹ kọmẹjọ ọlọ́run tó dìjọ ìpèsè náà kó mi àwọn mi ń bẹ ní ìtọ́já sí pé ọtí mẹ́mbà ẹgbẹ́ tó bìlọ́ǹgì sí ni òun ló sì lẹ́bi ọwọ́ adéwájú rẹ̀ tó bá tó adéwájú ẹ̀ yọ wá fún sáyìn láti pọ̀ kan náà ni wá o òun náà máa wò wé báyìí yọ wá torí èyí yọ lọ di ẹ̀bí ru aláre ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ ọ̀jẹ̀ ìyà. ọlọ́run ní tó bá ṣe bẹ́ẹ̀ ọ̀jẹ̀ ìyà. nǹkan tó bá ta wọn ọlọ́run wá báwo lè gbé làákà rẹ sí pé só lè ṣẹlẹ̀ sá bí ọba ọlọ́run ti kọ́kọ́ wọn bá ní ọ̀gá master plan ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ayé yìí ó ti ya máàpù ẹ̀ ká tó dé bẹ́ẹ̀ gbogbo tí ó ti ṣẹlẹ̀ pátápátá ló ti mọ̀. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. يعلم من خلق وهو اللطيف الخبير. tí ọba sisi ń tà ń pè ní justice ó tọ́ mọ́ kò sí sẹ̀mí. لا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. ọlọ́run ẹ bá fẹ́ dájọ́ ẹ dájọ́ òótọ́ ni ẹ dá tó gbé ọlọ́run bá àbírù mọ́ta àmàlú náà yín fún yín lórí mu tẹ bá ṣe. àrọ́bìù ẹlẹ́kẹrin. أرض يكثر فيها الطعام والشراب. kí ìsẹ̀mí ó lè balance àfáàní kò lè balance àfi kí àárí ilẹ̀ tọ́já sí pé àwọn mineral resources sì gbọ́dọ̀ máa wà ń bẹ̀ tá a lò tí ó jẹ́ wọn ànímọ́nì fún wa lẹ́mí tó lè balance. ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n yìí wá sọ ni àwa wọnú ìwé wa pé ǹjẹ́ a rí gbé wọ̀ ọjà pé òun náà ń gbé ọlọ́run lé ní tó ti sọ tẹ́lẹ̀ ni ọlọ́run lọ́jọ́ yìí wá pé ilẹ̀ yìí gbogbo ilẹ̀ yìí látòkè délẹ̀ kìkìdá gbogbo ilẹ̀ yìí mineral resources òun ọlọ́run ló kún bẹ̀ fún yín ẹ̀yin náà mo sì kó kabẹ̀ fún. فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وفاكهة وحبا متاعا لكم ولأنعامكم متاعا لكم ولأنعامكم. فلينظر الإنسان إلى طعامه. iṣẹ́ ọlọ́run
ọlọ́run ọba tó ṣe tọ́ba rí pa àwọn ọmọ èèyàn afẹ́yà bùtùlù èyí tí wọ́n ń pè bẹ́ẹ̀ láláìmoore. ìtú wọn ń pè bẹ́ẹ̀ òun náà láláìmoore. ọlọ́run wa dá a padà síbi àwọn nǹkan kọ̀ọ̀kan. ọlọ́run wa dá a padà síbi àwọn nǹkan kọ̀ọ̀kan. irú bẹ́ẹ̀ tọ́ da a padà sí ó ní fáàlì. فلينظر الإنسان إلى طعامه. ó lẹ́yìn ọmọ èèyàn kọ́mọ èèyàn ó wòye lọ síbo ìlàtọ̀ طعامه. oúnjẹ tó ń jẹ bo ní tiwa ọ̀ ń jẹ látijọ́ yìí kọ̀ tán àwọn tí wọ́n ti wá síwájú wa yíyẹ̀sì là ń sọ̀rọ̀ rẹ̀ yìí àbí ká tó sẹ́ńtúrì tó ti kọjá yíyẹ̀sì ọmọ yìí sẹ́ńtúrì tó ti kọjá láyé. ọmọ yìí sẹ́ńtúrì tó ti kọjá láyé. tó ti kọjá. tó ti lọ. ọ̀gá wa anabi Muhammad sallallahu alaihi wa sallam anabi ti lọ ní ìsìn ó ti lé 1,400 years. Ànábì ti lọ nísìnyí ó ti lé ní 1,400 years. láwọn aṣọ àwọn tí wọ́n ti lọ síwájú rẹ̀. káwa sọ àwọn tí wọ́n ti lọ síwájú Ànábì. láwọn aṣọ Ànábì Ádámà. káwa sọ Ànábì Ádámà. gbogbo wọn òun bẹ́ẹ̀ tí wàá lọ òun náà wọ́n jẹ wọ́n mu. gbogbo àwọn tí wàá lọ náà wọ́n jẹ wọ́n mu lórí ilẹ̀ yìí. lọ sí Suratul Furqan. Ọlọ́run jẹ́ oyé wa pé ajẹmọ́mù kò sínú wọn. Ọlọ́run jẹ́ kó yé wa pé ajẹmọ́mù kò sí nínú wọn. nítorí pé wọ́n á jà nábì. nítorí pé wọ́n á jà nábì Ọlọ́run. wọ́n jẹ wọ́n mu wọ́n sì àwọn náà jẹun wọ́n sì mu lórí ilẹ̀ yìí náà ni. وما أرسلنا قبلك من المرسلين إلا إنهم ليأكلون الطعام ويمشون في الأسواق وجعلنا بعضكم لبعض فتنة يتصبرون وكان ربك قديرا. أراني ما أرسلنا قبلك من المرسلين. ẹ̀rẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àràmà kan síwájú rẹ̀ lójíṣẹ́ kó tó dé. إلا إنهم ليأكلون الطعام. ọ̀rọ̀ gbogbo ẹni wọ́n jẹun. يأكلون الطعام. gbogbo ọ̀nà gbogbo wọn jẹun bẹ́ẹ̀ yẹn ọba sì jẹun tó pèlú ọbẹ̀ tó pèlú oúnjẹ ọ̀dọ̀jà ọ̀nà ní gbogbo wọn pátá. ويمشون في الأسواق. gbogbo ẹ̀ náà lọ́jà ọlọ́ra nǹkan. yamsuna fil aswaq. الأسواق. kì í ṣe ọlọ́jà nù wọn. ẹ lọ ṣe shopping. wọ́n lọ sí shopping ẹ wá rí ìmáàmù kan pé ìmáàmù ẹ̀yin náà tún wá sọ́jà ni يمشون في الأسواق. kí ni aburú pé ìmáàmù wá sọ́jà. wọ́n ní kí ni aburú pé ìmáàmù wá jà àwọn arajà àwọn ànábì Ọlọ́run náà kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀. kí ìmáàmù ò ní jẹun ni àbí ò ní ìmáàmù ò ní wọṣọ. jẹ ni àbí kò ní wọṣọ. oúnjẹ yẹn máa wá wọ lọ́wọ́ ọba ibi tí ń lọ kò lọ́bẹ̀ direct. فلينظر الإنسان إلى طعامه. ó yẹ kẹ́yìn ọmọ èèyàn kẹ́ ronú kọ́mọ èèyàn ó ronú ìlà. طعامه. oúnjẹ tí ń jẹ oúnjẹ tá à ń jẹ látijọ́ yìí tí ò tán ìbọn oúnjẹ náà sì wá. أنا صببنا الماء صبا. ó wá fẹ́ sọ sábà bíi bójẹ́ ṣe ń wá fún wa. ibi àwọn Ọlọ́run. صببنا الماء صبا. صببنا الماء صبا. صببنا الماء bọ̀sẹ̀ tó صبا. jẹ́ sọ̀bábúná omi tí ọmọ níwọ̀n ní jẹ́ bẹ́ẹ̀. الله. omi tí ó mọ níwọ̀n ní jẹ́ sọ̀bábúná. omi tí ń kankan lẹ́yọ̀ kọ̀ọ̀kan báyìí omi tí ń dà gírì 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 ní jẹ́ bẹ́ẹ̀ sọ̀bábúná lè máa صبا. àwọn ọlọ́run bá rọ àfagbára wa dá omi nì sórí ilẹ̀ ní dídá. ثم شققنا الأرض bọ́mi bá شقا. wá dà sórí ilẹ̀ kọ̀ mọ́ ibi tí ó gbà. ó lè sọ̀dánù àtúwọ̀n àfagbára wa fọ́ ilẹ̀. alaharda sakọ. شققنا الأرض شقا. àwa la fọ́ ilẹ̀ yẹn pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ kómi yóò lè wọbẹ̀ láti ṣiṣẹ́ tá a fẹ́ kó ṣe.
فأنبتنا فيها حبا ọlọ́run látàgbà tó mi wọlé tán àbátínà فيها حبا ibẹ̀ láti wá mú nǹkan ní oró jáde bí ìgbàdo hábà nìyẹn. وعنبا وقضبا ọlọ́run níbẹ̀ náà láti tún máa èyí tó ṣe sìkìtì jáde àwọn eléso ibẹ̀ láti mú jáde. وزيتونا àwọn èyí lẹ́bẹ̀ẹ́sọ náà bẹ̀rẹ̀ láti mú jáde ọlọ́run níbẹ̀ náà láti mépo jáde. وزيتونا ونخلا ọlọ́run níbẹ̀ láti mọ̀pẹ́ jáde. ودائق غلبا àwọn àdáyíká غلبا ó pín lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan ó ní ìwọ̀n tiẹ̀ fẹ́ máa sọ mélòó ní tiẹ̀ máa sọ àlàhàdọ́ yìí tọ́ ودائق غلبا واسع tọ́fẹ̀ tọ́ gba gbogbo nǹkan sínú oko kan òun náà wọ́n gbìn oko kan òun náà òun ni wọ́n gbìn yẹn sí. oko kan náà ló gbìn yẹn gan sí. ìnàbí ibi ọ wà ń bẹ. ìnàbí ó wà ń bẹ. epo wà ń bẹ. epo wà ń bẹ. ẹyìn ọ wà ń bẹ. gbogbo nǹkan lọ jántìrẹ Ọlọ́run ni mo tún ṣe bẹ́ẹ̀ fún yín. وفاكهة وحبا وفاكهة وحبا. àbí àwọn apù. àwọn bí àwọn apù. àwọn èso fàwákíà nìyẹn. ọba jẹun lọ́dọ̀ lábá wọn lè má jẹun lẹ́lẹ́gbọ́n fàwákíà àwọn èso. èso yẹn léèní ni pé wọ́n ti jẹun tán wọ́n wá ń wà nǹkan panu. tẹ́wọ̀n fi panu lẹ́yìn rẹ̀. láwa fi panu gbà tá a jẹun tán nìsín. ọ ò lè gbádùn gbogbo tọ́lọ̀ sọ ìyá àfikọ́ ọlọ́ọ̀lẹ́ lábáwá. wọ́n lè lè gbádùn gbogbo tọ́lọ̀ bá ń sọ ìyá àfikọ́ olè lọ lárúbáwá. bí wọ́n bá jẹun tán wọ́n tún jẹ nǹkan wọ́n tún mú nǹkan panu tó tún fi panu. bàbá ti jẹun tán gbogbo àwọn lè nu oko tí ọ. omi ọmọ dùn wìn. omi ọmọ dùn wìn. nígbà bá lọ sáwọn mùtámọ́rù tá a máa ń lọ àwọn conference ọgbọ́ à ń lọlé o. à ń lọlé. ẹni bá gbọ́rọ̀ ètí ọba gbọ́rọ̀ ọba délé ẹ̀ ọ ti jẹ́ jù ọba wà lára mu kò bá wà lára mu gbogbo tọ́lọ̀ ń yí pátápátá ọlọ́ọ̀ nínú iṣẹ́ ọwọ́ mi ni gbogbo tó kójọ síbẹ̀ wọ́n tún kù nǹkan míì tí ò sọ. متاعا لكم ولأنعامكم ọlọ́ọ̀ ni mo ti gbogbo nǹkan wọ̀nyí síbẹ̀ màtálà kún kẹ́ ẹ fi gbádùn. ọlọ́run ni wọ́n ṣe gbogbo kan síbẹ̀ kẹ́ fi gbádùn ni. èyí tún wá sẹ́yìn nìkan wálé àmì àmì kan àtàwọn dábàá yìí. ẹ̀yin nìkan wá kọ́. àwọn dábàá yóò tún jẹ níbẹ̀. tẹ́ bá jẹ́ ń bí àwọn dábàá yín ló ti jẹ́ ń bẹ́ẹ̀. nínú àwọn ètò ọlọ́run pé tọ́mì yẹn bá wà láyé tó fẹ́ jẹ́ ìṣẹ̀mí tí ó lálàáfíà tí ó gbádùn. inú àwọn ètò ọlọ́run pé ọmọ ènìyàn bá ń bẹ láyé tó fẹ́ ló sẹ̀mí tó fẹ́ gbádùn bẹ́ẹ̀ tó gbọ́dọ̀ níní. tó gbọ́dọ̀ níní. nínú ẹ̀ bẹ́ẹ̀ àfọ̀tì dúró ọ̀hún sọ amalun fasihan foresight. ipe ọmọ èèyàn tí ó bá balance láyé ìlú tí ó balance láyé foresight gbọ́dọ̀ wà. ẹlẹ́karùn-ún ni. ẹlẹ́karùn-ún. wala yatahaqqaqu hadha illa li zawil afkarin nadija. foresight yóò wá lè wà àfi kárí àwọn tó ní ọpọlọ. Ọlọ́run bá àwọn nǹkan lọ́pọlọ àní pé tí wọ́n níwà yìí. Ọlọ́run bá àwọn nǹkan lọ́pọlọ àní pé tí wọ́n níwà yìí ni. àmọ́ ọpọlọ tó lọ ń bọ ẹlòmíì. àmọ́ ọpọlọ tó lọ ń bọ ẹlòmíì. kódà ká sọ pé ẹlòmíì ń gba wá yìí mọ́ ni o. kódà ká sọ pé ẹlòmíì ń gba wá yìí mọ́ ni. lẹ́yìn àwọn ànábì Ọlọ́run. lẹ́yìn àwọn ànábì Ọlọ́run. lẹ́yìn àwọn ànábì Ọlọ́run. bí ọpọlọ tó lọ ń bá wọn ṣe Ádámù. bí ọpọlọ tó lọ ń bá wọn ṣe wà Ádámù nù ni. tọ́ pé èèyàn rọpọlọ kó lágbárí yẹn ni kò yẹ kó ń ṣe àwọn eléyìí pẹ̀lú ọpọlọ. wọn ò ló tá tí wọ́n fi kú. wọn ò ló tán tán bọ́ síwájú Ọlọ́run. foresight yẹn ti pọ̀ jù. foresight yẹn ó ti pọ̀ jù. kéèyàn máa rí di nǹkan tí ó ṣẹlẹ̀ lógún ọdún nígbà tí dùgún ọdún báyìí ní báyìí ó rí nígbà tí ìdọ́gbọ̀n ọdún báyìí ló rí nígbà tí ìdógójì ọdún báyìí ló rí nítorí èèyàn kọ àlìsílámù ni yóò rọgàdà sí Nàìjíríà bẹ́ẹ̀ sì ìsìlámù ṣe lónìí àti bá a ṣe rò pé yóò rí lọ́la bọ́ọ̀sì ṣe kọ́lẹ̀ pé bá a ṣe rò pé yóò rí lọ́la àti bá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ti kọ́lẹ̀ náà bẹ́ẹ̀ náà la bá bẹ́ẹ̀. àwọn nǹkan kò lè ṣeé ṣe àwọn nǹkan ò ní foresight àwọn ọpọlọ ní afkarin nadija. àwọn tí wọ́n ní ọpọlọ tó jiná. àwọn tí wọ́n ní ọpọlọ tó jiná aláti ní wọn. àwọn ọpọlọ tí ewu ìkìbọ̀rọ̀. àwọn ọpọlọ tí kì í wí kìbọ̀rọ̀. qala ta'ala anhum falawla
كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين فلولا كان من القرون من قبلكم أولو بقية فلولا كان من القرون من قبلكم أولو àwọn aṣáájú kan tó ti بقية lọ síwájú kẹ́yìn ó tó dé olólùbàkí àwọn لو كان من أولو بقية olólùbà pa àwọn olólùbàkí àbá ń bẹnu wọn olólùbàkí àwọn làwọn tó ní foresight olólùbàkí àwọn làwọn onílàkàyè àwọn tí làkàyè wọn jìnnà. àwọn tó ní làákàyè tí làákàyè wọn jìnnà. ló ń jẹ́ pé tọ́lọ́ bá fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ kì í bọ́ pònú èèyàn sọ̀rọ̀. ó jẹ́ pé tọ́lọ́ bá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ kì í bọ́ pònú èèyàn sọ̀rọ̀. ẹ̀yin dà ẹ̀yin onílàkàyè dà. ẹ̀yin onílàákàyè dà ẹ gbọ́ bí. kí ni tẹ́ wá ń wò tó fi wá dà báyìí. kí ni tẹ́ wá ń wò tó fi wá dà báyìí. tí òṣó ńlàkàyè ń bẹ̀ mọ́ ni. tí òṣó ńlàákàyè ń bẹ̀ mọ́ ni. kò sẹ́yìn ọ̀jọ̀gbọ́n ń bẹ̀ mọ́ ni. kò sẹ́yìn ọ̀jọ̀gbọ́n ń bẹ̀ mọ́ ni. kò sẹ́yìn onímọ̀ ń bẹ̀ mọ́ ni. kò sẹ́yìn onímọ̀ ń bẹ̀ mọ́ ni. àwọn ní ọmọ dájú ọ̀rọ̀ kọ. àwọn ní ọmọ dájú ọ̀rọ̀ kọ. àwọn nìkan tí wọ́n sì wá lù. àwọn nìkan kọ́ náà sì wà nínú ìlú ni. àmọ́ mọ̀ ẹgbẹ́ bọ́ bá dàrú mọ́ gbogbo èèyàn lọ́wọ́ sí òtún wá dàrú mẹ́rin onímọ̀ lọ́wọ́ ni. mọ wà ná Muhammad sallallahu alaihi wasallam njọ́ tá ànábì dé táwọn Yahudi ń jà ànábì nìyẹn wọ́n wá jà nìyẹn àmọ́ ga wọn ọ̀gá àfáànù wọn òun ni Abdullahi bunu salam tí gbogbo náà sì respect wọ́n gbà fún àmọ́ nínú ìwé wọn ọ̀rọ̀ ànábì ti wà ń bẹ̀ kó tó dé ọlọ́run lọ́rọ̀ ànábì ń bẹ nínú àtórá ọ̀rọ̀ ànábì ń bẹ nínú Injil àwọn àfa àwọn àgbà àfa àwọn tí wọ́n níwèé yẹn lọ́wọ́ wọ́n ti bá ọ̀rọ̀ ànábì Muhammad bẹ sallallahu alaihi wasallam tọ́lọ́hún sọ yí pé. الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل. ọlọ́run láwọn tí wọ́n tẹ̀lé ta ni. رسول النبي الأمي. wọ́n tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run nàbí ìlú ní ànábì tí ó máa kọ tí ó máa kà. الذي يجدونه مكتوبا عندهم في التوراة. ìtọ́jú káwọn tó nígbàgbọ́ ni wọ́n tẹ̀lé ní yí pé. يجدونه مكتوبا عندهم في التوراة. wọ́n ti bá tí wọ́n kọ ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu àtọ́ra wọ́n kọ sínú Injil. يأمرهم بالمعروف. ìpàdé táwọn ìtọ́ba dé yọmọ pa àwọn èèyàn láṣẹ kí wọ́n ó ṣe dáadáa. وينهاهم عن المنكر. ìtọ́ba dé yọmọ kọ̀ fún àyàn kí wọ́n má ṣàyí dáa. ويحل لهم gbogbo الطيبات. tọ́nà ń bá ṣe lẹ́tọ̀ọ́ ni yóò ṣe lẹ́tọ̀ọ́ gbogbo tọ́ba dà yóò ṣe lẹ́tọ̀ọ́ fún wọn. ويحرم عليهم الكبائر. gbogbo ẹ̀ṣẹ̀ tọ́ba àlọ́run wọn yóò gbé ní fúfúyẹ́. ويحرم عليهم الكبائر. gbogbo tí ọba dá bí ẹ má jẹ ẹlẹ́dẹ̀ ẹ má ṣe gbá ẹ má ṣàwo yóò harama rẹ̀ fún wọn yóò ṣe léèwọ̀ fún wọn. ويدع عنهم إصرهم والأغلال التي كانت عليهم. nítorí ó ti ṣe bẹ́ẹ̀ fáwọn aṣíwájú máa látọ̀ kátàlánà wàgírí lànà wàhánà ìwádìí bá bẹ̀ pé àmàna rọ̀ṣúlù máa ń sá ilé ìmìíràn bìhín. والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. wọ́n ti ní tọ́lọ̀ ń dẹ́wọ̀ pẹ̀lú àwọn bani Israel àwọn Yahudi àwọn Nasara ọ̀nà tọ́lọ̀ ń gbà mú wọn rọrùn ó wá bèèlì àwa ó ní wọ́n lọ́hùn. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. má gbà wá mú
a ṣe mistake nàtínà àgbàgbé ni. àwọn kàtàná. abá tiẹ̀ ṣe mistake ni. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. dákun má gbé ilé wa lérí mọ́ gẹ́gẹ́ bí o ṣe ṣe fáwọn tó ti síwájú ó di irú wọn ni má di irú wa lé má di irú wa má a tó rù Ọlọ́run ọ̀gá wa ní bẹ́ẹ̀lì wa kalẹ̀ ni. Rabbana wala tuhammilna ma la taqata lana bi. ọ̀tọ̀ ni kọ́ má dẹrù ẹ̀ṣẹ̀ lé wa lórí má la taqata lana má jẹ́ àṣì ọkọ̀ ní alọ́ mọ́mọ́ wa. wala taqata lana bi. wala taqata lana nù. ebo ṣe bẹ̀ fún ìṣòro Ibrahima ẹ ọ lọ mùsùlùmí là lọ́wọ́ lọ pa náà ní bọ́tẹ̀ padà síjú àánú wò. ó ti kó tó di pọ́lọ̀ ni mo yọ̀dá òun gẹ́ ti kú tán. sẹ́ẹ̀tì ẹ̀ máa ń ka àwọn ọ̀rọ̀ nu tíra báyìí ló dùn ó dùn bíi pé ó yí sí bẹ́ẹ̀ kò yí sí o ẹni ṣẹlẹ̀ sí ni kẹ́ bí o ẹni wọn ní ọlọpọ tọ́nà ọlọ́pàá ni ọmọ olùkọ́ ọlọpọ ọmọ ọ̀pọ̀ ọ́fíìsì tán náà ni tí ó sì rọ́nà àbáyọ ó sì dí ó sì mú tètè tó sì mọ̀ pé òun lọ pa ọmọ àfàgbà bí. máa wo bẹ́ẹ̀ mi rè ó sì máa gbóná ọlọ́mọ àwọn àgbàlagbà máa ń ṣàdúrà wọn ní ẹkún àràmọ́jú ọ̀rọ̀ mọ́jà rí ẹkún tó mi ò gbọdọ̀ bọ́ lójú lẹ̀ máa bẹ́ẹ̀ mi rè ó sì máa gbóná wọ́n bárùkù à ń bá sọ̀rọ̀ á kàn sọ́ọ̀tì ẹ̀ kìí ṣe ìjọ kan o. Falamma balaga ma'u sa'ya. kò béèrè lọ́wọ́ yín kékeré ó ń rí ọmọ òun ń rè ọwọ́ àdàgbà lọ́mọ tí yàn ti fọkànbalẹ̀ sí pé ọmọ tí ó sẹ́yìn yàn ní. Falamma ọmọ tá a lòdì tá a di tí ó ní bá mi ẹ̀ káàbọ̀ ọmọ tá a máa jáde lọ tá a sọ pé bá a tún lè hùn ṣe tí ó àrẹ́jì ilé balaga wùsáyà. Qala ya bunayya inni ara fil manami anni asbauka. Alábádé. Anni asbauka. ọmọ yìí wàá dùn mọ́kàn ọgbà bí àdéhùn wa lórí ẹ̀ nìyí pé sacrifice ló fi ṣe fún wa wọn á gbàdá ń wá fún àwọn ànábì Ọlọ́run ọba gbé àlá tọ́ àlá ńlẹ̀ ní nánà làárọ̀ fún ẹni lọ́rọ̀ náà ni ó jẹ́ ń pè. Inni ara fil manami. Bismillah wá ó ní mo rí nǹkan kan o lójú oorun mi gbà mo sùn májúmọ́ yìí. Anni asbauka. ìpè ń du ọ. Fansur ma tara. ọmọ aláàlí ọmọ tí wọ́n fi ẹ̀jẹ̀ ìjà ànábì bí wọ́n jésì ni ọmọ òní dáàdi ń ronú sí tọ́ba pẹ́ ọ̀họ̀nù yọ máa lọ kápẹ́ bàbá mi fẹ́ fi ṣe sacrifice eléyìí bú ọwọ́ ara rẹ̀ kó mú mi nù ọmọ rẹ̀ sọ́fẹ́lá ni ńgbà bẹ́ẹ̀ yìí fún un. Qala ya abati fa'al ma tu'mar. Ó ní bàbá mi if'al ma tu'mar nítorí tọ́lọ́wọ́n bá rẹ̀ pọ̀ láti pé kò ṣe pé kò dùn yàn ó yá lọ sí. Satajiduni inshallah minas sabirin. Ó ní mo wá promise rẹ̀ bàbá mi. Satajiduni inshallah minas sabirin. Ó ní bí a ṣe di ẹran tí ọmọ jàwátúwátí wọ̀nyí ní dọ́là mú minas sabirin ó bá mi lẹ́ni tó gbà fọlọ́hún. Falamma aslama wa tallahu lil jabin. Salaburu ọkàn fẹ́ tẹ̀sí ìmánì rẹ̀ náà ni nígbà tí mo tó nǹkan gbà lọ́wọ́ rẹ̀ àbí tó gbà
wàlámà sílámà bàbá àtọmọ ọlọ́run nígbà táwọn méjèèjì tí wọ́n wá gbà fẹ́mi ọlọ́run. وتله للجبين ọwọ́ amúsùmẹ́là débi tí ó ti pọ́ wá fi ẹ̀gbẹ́ òfin lélẹ̀. وناديناه أن يا إبراهيم. nádẹ̀dà o gbogbo ọ̀nà tí wọ́n fi gbà gbọ́rọ̀ lànà Ibrahim fi gbà gbọ́ ọlọ́run náà pé a bá pè é pé Ibrahim. قد صدقت الرؤيا. ó tó báwọn náà aláàrẹ ti ṣe. إنا كذلك نجزي المحسنين. ọlọ́run ní Ibrahim òkú ọmọ ṣe ọlọ́run wá ń kì í pé òkú ọmọ ṣe kazalika najzil muhsinina báwọn ẹni rẹ ṣe ló ṣe fún mi yí ọjà míyàn. إن هذا لهو البلاء المبين. ọlọ́run yìí ti ń bẹ síwájú rẹ̀ làwọn balùbalà olùmùbínú kí n fún ọlọ́mọ kí wá ní kọ́ pa àdéhùn tó tóbi ni. وفديناه بسبع عظيم. ara ní Ibrahim ọya àgbo yìí gbà àgbo ló fi rọ́pò súnmílà. وتركنا. síbìrì àti àgbo tí wọn ò bí tí wọn ò lóyún ọkàn sẹyọ náà ni ọya gbàgbó yìí mọ́ pa súnmílà mọ́ wàláhì bọ̀ ọba pẹ̀rọ ó sì pọ̀ mọ́. ọlọ́run ní tarakina. وتركنا عليه في الآخرين. ọlọ́run ní sọ orúkọ àti ń bọ̀ lẹ́yìn rẹ̀ tí wọ́n bá fẹ́ gbọ́ ọmọ wọn tarakina alayhi fil akhirin bí wọ́n ó sì máa ṣe nu ó lè tú síbi iléyà nígbà tá a bá fẹ́ kọ́ lọ́wọ́ gbọmọ àlàáfíà parí kéde láàrin kan o máa pẹ́ ẹran sàárà náà o. وتركنا عليه في الآخرين. ọlọ́run ní ó ti dọ̀nà táwọn tí ń bọ̀ lẹ́yìn rẹ̀ tí wọ́n máa rìn. سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين. ọlọ́run ní sàlámù ọlọ́run ní màláíkà ẹ bá ń kí Ibrahima. سلام على إبراهيم. ẹ fọlá kí látàwọn mi ló ti wá mú kí ọ ibi ọ̀la kọ́ máa jẹ́ ti Ibrahima. كذلك نجزي المحسنين bẹ́ẹ̀ ni ṣe ló ṣe yìí. إنه من عبادنا المؤمنين. ọlọ́run ní Ibrahima lónìí tẹ̀sí rẹ̀ ìdáhùn tá a ṣe fún ó ti pé ó ti pàṣẹ ìdáhùn rẹ̀ parí mẹ́ni ìbáàdì náà nẹ̀. ọlọ́run nínú àwọn ẹrú wa tó jẹ́ mùmínì ni Ibrahima wà àwọn òkè tí ẹrú bẹ́ẹ̀ ni mo gbé fáwọn bàbá ní Israẹla. ó ní wọ́n lọ́hùn ànábì ní wọ́n lọ́hùn. ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على